gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Ìgbò ni tó tún jẹ́ olórí ẹgbẹ́ tó ń jìjàǹgbara fómìnira ilẹ̀ Ìgbò ìyún Indigenous People of Biafra IPOB ìyún Nnamdi Kanu ó mà ti ń bẹ̀bẹ̀ báyìí o. Ó ti ń bẹ ìjọba rẹ̀ Bọ́lá Ahmed Tinubu ìpẹ́ wò ó kò ságídí kan mọ́ o, mo ti juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún ìjọba báyìí, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀, ẹ dáríjì mi, ẹ tú mi sílẹ̀, ẹ sì jẹ́ ká jọ yanjú ọ̀rọ̀ wa nítùbínùbí. Ẹ rántí pé lọ́dún 2021 látọdún 2021 ní Nnamdi Kanu ti wà látìmọ́lé ìjọba pàápàá táwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́yìn tí wọ́n gbé wá láti orílẹ̀-èdè Kenya wá sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí wọ́n ti fi ń wá fún ẹ̀sùn tí wọ́n ní ó ń da ìlú rú, àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ sì tún pààyàn ní ilẹ̀ Ìgbò. Ṣá o, láti bí ọdún mẹ́ta tí Kanu ti wà látìmọ́lé látàyè ìjọba ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, ó máa ní wọn kò ti fi ọmọkùnrin náà sílẹ̀ tó sì jẹ́ pé bó ṣe ń pò ilé ẹjọ́ lénìí ló ń pò ilé ẹjọ́ lọ́la. Ṣùgbọ́n lọ́jọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí í ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà tá a wà yìí ní Nnamdi Kanu máa kí ẹ̀bẹ̀ mọ́lẹ̀ nílé ẹjọ́ pé ká jọ̀wọ́ ó ti sú òun báyìí o, ká tú òun sílẹ̀, òun ṣetán láti ṣe gbogbo nǹkan tíjọba bá fẹ́. Àsìkò náà làwọn agbẹjọ́rò ẹ̀ ni wọ́n ń sọ fún ilé ẹjọ́ pé tó bá fẹ́ ká tètè fi ẹ́ sílẹ̀, àsìkò rí àwọn oníròyìn wà nílé ẹjọ́ báyìí o, ó yá tètè sọ fún wọn yìí pé ó lọ́wọ́ sí wàhálà àti ìpànìyàn tó ń lọ ní ilẹ̀ Ìgbò báyìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Kanu tí ó ti sú òun náà báyìí tápá ẹ̀ sì ti jábọ́ ni ló máa ń bá òun ní ìsọ̀rọ̀ pé ẹjọ́ mi ì mọ̀ nǹkan kan pa bí wọ́n ṣe ń pààyàn ní ilẹ̀ Ìgbò, kódà mi ì ràn ẹmọ lẹ́yìn mi kankan láti pààyàn, ẹ̀tọ́ àwọn èèyàn mi ni mò ń jà fún, báwo ni màá tún ṣe wá máa pa àwọn èèyàn mi, èmi ò mọ̀ nǹkan kan pa bí wọ́n ṣe ń pààyàn o, ẹ jọ̀wọ́ ẹ yọ orúkọ mi kúrò ńbẹ̀. Lẹ́yìn eléyìí ni agbẹjọ́rò Kanu amòfin Aloy Ejimakor ló sọ fún onídàájọ́ tó gbé ẹjọ́ náà nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ní ìlú Àbújá Federal High Court yan onídàájọ́ Binta Nyako wípé ká jọ̀wọ́ àwọn ṣetán láti ṣe nǹkan tíjọba bá fẹ́, àwọn fẹ́ kí àwọn yanjú ẹjọ́ náà kúrò ní kóòtù kí wọ́n sì dáríjì Nnamdi Kanu níbàárò òun. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, agbẹjọ́rò tó ṣojú ìjọba Nàìjíríà amòfin Adégbóyèga Awómọ́lọ̀ tó jẹ́ amòfin àgbà Senior Advocate of Nigeria SAN ó ní ọ̀rọ̀ náà ó kọjá agbára òun o, ó lẹ́nìkan tó lè sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà tó sì lè bá wọn Kanu yanjú ọ̀rọ̀ wọn ó ní mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ agbẹjọ́rò ìjọba Nàìjíríà ìyún amòfin àgbà Lateef Fagbemi Senior Advocate of Nigeria SAN ó ní òun gan-an ni kí wọ́n lọ bá. Nígbà tọ́rọ̀ ti rí báyìí, amòfin Aloy Ejimakor ìyún amòfin agbẹjọ́rò Nnamdi Kanu ó wá bẹ̀ adájọ́ pé bí wọ́n bá tiẹ̀ tí ì fún oníbàárò òun sílẹ̀ kájọ ọ̀kan sọ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pé báwọn bá fẹ́ bá a sọ̀rọ̀ àṣírí káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ká má máa gbé tí síbẹ̀ ká má máa tẹ́tí láti gbọ́n táwọn bá ń sọ. Bẹ́ẹ̀ ni onídàájọ́ Binta Nyako pàṣẹ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pé nígbàkúùgbà táwọn agbẹjọ́rò Nnamdi Kanu bá fẹ́ rí ká jẹ́ ká máa bá a sọ̀rọ̀ láì jẹ́ pọ́ńtẹ́tì tàbí gbọ́n nǹkan tí wọ́n ń sọ. Ní báyìí Nnamdi Kanu ti ń bẹ̀bẹ̀ o, ó ní òun ti juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún ìjọba báyìí tó sì jẹ́ pé níṣe ni àwọn ọmọlẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu kan fi ń ṣẹlẹ́yà pé ìjọba ganan ń pè ní amúnimóògùn àti pé nǹkan ń pè ní amúnimóògùn ìná ti fi hàn Kanu tó ń bẹ̀bẹ̀ kíkankíkan lásìkò yìí ni lásìkò.